àwọn èèyàn kan máa ṣubú nítorí ti Sunday Ìgbòho. Ìrìn àjò Yorùbá Nation Ọlọ́run ṣe tán nítorí láti bí ọdún bíi mẹ́rin sẹ́yìn ni mo ti rí wípé àsíá ilẹ̀ yìí which is àsíá Nàìjíríà ó pín sí mẹ́ta. Nínú tí mo fi lè bá bàbá wa ṣe Sunday Ìgbòho tí mo fi lè bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n jẹ́ kí ọgbọ́n Ọlọ́run ìmọ̀ Ọlọ́run kó ṣe kí ni o kó wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Mo kí gbogbo ojú tó ń wò mí, ẹ káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Èmi ni tí tòótọ́ Báyọ̀ Black òun lórúkọ tèmi. Lórí ètò lénìí mo láǹfààní láti mú òjíṣẹ́ Ọlọ́run kan wá fún yín tí wọ́n ní mẹ́séèjì fún gbogbo ọmọlẹ̀ Yorùbá tí mo dẹ̀ fẹ́ pé kí ni ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká tẹ́tí kẹ́ jẹ́ ká jọ gbọ́ mẹ́séèjì yẹn, ẹ jẹ́ ká share fọ́nrán yìí kó lọ káàkiri nítorí pé kí ni ó ń bọ̀ àwọn láńdẹ́ èdè. Ní báyìí ẹ yẹ kí n gbé àlejò mi wọlé. Bá mi ẹ káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Ojúmọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Prophet Akéwùgbàjésù. Ní kíkún ẹ̀ Prophet Monday Ògúnyọmí tí gbogbo èèyàn mọ̀ sí Akéwùgbàjésù. Mo kí gbogbo wa pé a kú afẹ́rẹ́ yìí o lórúkọ Jésù a ó rí àánú gbà. Ẹlẹ́rìí ìran nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kwara àti ní ilẹ̀ Yorùbá lápapọ̀ lórí ọ̀rọ̀ ó ṣe bandit kò ṣe bandit. Ẹ jọ̀ọ́ ní kíkún kí ni ohun tí Olúwa fi ràn yín lórí ẹ̀sà? Kí o tó lọ sórí ìran ẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà fún èèyàn méjì tàbí mẹ́ta tí wọ́n wò wá lọ́kọ̀ọ̀kan. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, gbogbo ọkàn tó ń bá fídíò yìí pàdé kí oṣù yìí ó tó parí ilẹ̀kùn àánú máa ṣí fún yín. Ẹ gbọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè, ajínigbé ò ní gbèmí àti yín lọ. Ilẹ̀kùn àánú tí ó gún tì nínú oṣù kẹsàn-án kí oṣù kẹwàá tó parí Ọlọ́run máa ṣí lórúkọ Jésù. Gbogbo ọkàn tó ń gbọ́ ohùn mi àwọn rí àánú gbà. Jésù Olúwa wa, àmín. Ṣẹ́rí nípa ìran tí Ọlọ́run fi hàn mí ní Kwara lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n ti fi hàn mí ti pẹ́. Ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ni wọ́n rò pé kí n kúkú pariwo káyé lè mọ̀ tó ń ṣẹlẹ̀ gọ́gọ́. Lórúkọ Jésù àdúrà wa yóò gbà. Àmín Jésù. Ṣẹ́rí ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ yìí tí wọn ò bá falẹ̀ mọ́ ní kíákíá kì í ṣe bẹ̀ nìkan, wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. Wọ́n bẹ̀rẹ̀ láti ibẹ̀ ni. Àṣàsí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá òun ló bẹ̀rẹ̀ iṣẹ́. Tẹ́ bá kíyèsí ẹ rí wípé ní Ọ̀ṣun náà ó tún ti ń wáyé àwọn tí wọ́n pè tí wọ́n ní kí wọ́n máa ṣe ààbò, ẹ rí pé wọ́n tún ti ń dìde ogun síra wọn. Ìyẹn dúró bẹ́ẹ̀ ṣe rí kó tó di òní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ Ọlọ́run ti fi hàn mí. Bí ìgbà tí Sunday Igboho máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ ti sọ nínú ṣọ́ọ̀ṣì mi. Mo ní Ọlọ́run fẹ́ gbé ẹnìkan dìde láti gbèjà ọmọ Yorùbá. Mo ní ṣùgbọ́n àwọn alágbára ilẹ̀ Yorùbá ò ní fẹ́ jẹ́ kó rí kíní yẹn sí. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kíní yẹn ṣe bẹ̀rẹ̀ gbà yẹn. Ṣùgbọ́n ìyẹn ti kọjá lọ. Ọlọ́run rán mi sí Sunday Igboho ní àkókò tá a wà yìí tí bàbá yẹn bá lè ní sùúrù, kì í ṣe pé kí wọ́n máa ń jẹ̀jà agbára tí wọ́n jà lọ́wọ́, ṣùgbọ́n kí wọ́n fọgbọ́n ṣe. Ọlọ́run sọ fún mi kí wọ́n àwọn èèyàn kan máa ṣubú, àwọn èèyàn kan máa ṣubú nítorí ti Sunday Igboho. Ẹ kíyèsí àsìkò tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé tí bàbá yẹn bá wà lé kò ní sí wàhálà. Ni wọ́n ṣe dìde tó ń gbìmọ̀ tẹ̀ pé àfikò gbọ́dọ̀ dúró lẹ́sẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run ti sọ fún mi pé bàbá yẹn máa padà wá jókòó sílé. Ṣùgbọ́n kí wọ́n wà kẹ́rù dáadáa nítorí àwọn tó yí wọn kú. Nítorí àwọn tí wọ́n yí wọn. Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní gbígbí yóò bá pani. Tòde òní pààyàn. Ẹ wo mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá
tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí èrè tẹ́yìn bá ṣe ń wò wá Bayo Black lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga, Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí èrè tẹ́yìn bá ṣe ń wò wá, ẹ má gbàgbé láti bá wa buwọ́lu subscribe button, kẹ́dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ tan notification button yín lẹ̀ kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ń drop new video. Mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé fún àwọn ènìyàn báwo ni iṣẹ́ ìránṣẹ́ yín báwo ló ṣe bẹ̀rẹ̀ ní pàtó. ọ̀rọ̀ ńlá nìyẹn lóòtú. bí iṣẹ́ ìránṣẹ́ mi ṣe bẹ̀rẹ̀ bricklayer ni mí. Ọlọ́run dẹ̀ gbà fún mi lórí iṣẹ́ bricklayer torí iṣẹ́ téèyàn bá ṣe téèyàn kọ́ nínú díẹ̀ tó dẹ̀ bọ́yàwó tó ń bọ́mọ Ọlọ́run gbà fún tí mo dẹ̀ ní ọmọ iṣẹ́ tó pọ̀ gan. ìfún ọ̀pọ̀lọpọ̀ tó bá ń wo fídíò bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n máa testify sí. ṣùgbọ́n àkọsílẹ̀ ti wà wípé tó bá di lákòókò tá a wà yìí máa wà lórí iṣẹ́ ìránṣẹ́ láti kókó. Ṣé rí bá mi mo mọ̀mọ́ béèrè ìbéèrè yẹn. Gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ ní orí social media wípé ọ̀pọ̀lọpọ̀ tí ikùn wọn gbé ó ti jẹ́ kí wọ́n máa fojú tẹ́ńbẹ́lú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo bí èmi ni tí ń tòótọ́, ẹ jẹ́ ká dẹ́ka ìpolówó ọjà, tá a bá padà dé ẹ tún wá gbọ́ bàbáńbárí ọ̀rọ̀ lẹ́nu wòlíì bàbá wa Akéwùgbà Jésù. Mò ń bọ̀. Ọ̀nà mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù, iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà, gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o, agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kẹ́ni orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kìí ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ lè ṣàmì tẹ́ lè ṣí àdúrà yìí lórúkọ Jésù, ẹ̀ ní rí ikú ọmọ, wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà, gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù, ẹ máa rí ìyanu, ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. nítorí láti bí ọdún bíi 4 sẹ́yìn ni mo ti rí wípé àsíá ilẹ̀ yìí which is àsíá Nàìjíríà ó pín sí 3. but ìbéèrè mi sí gbogbo ọmọ Yorùbá ni wípé ṣáwà fúnra wa ṣàṣetán ṣá. ṣáwà fúnra wa ṣàṣetán. ẹ jẹ́ lọ sínú Bíbélì nígbà tí Ọlọ́run ṣetán àti kó àwọn Ísírẹ́lì kúrò ní aginjù Fáráò. Wọ́n ti ń gbàdúrà over 40 years ni wọ́n ti ń gbàdúrà Olúwa mú wa kó lóko ẹrú yìí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan Ọlọ́run kọ sí Mósè wá lọ bá Fáráò kó sọ fún pé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó ṣe kíni o kí ó lọ. Ṣùgbọ́n nígbà tí ìrìn àjò bẹ̀rẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì fúnra wọn ni wọ́n mọ̀ pẹ́ nínú aginjù. Gbogbo ohun tí Ọlọ́run kọ fún wọn láti fi rìnrìn àjò jáde kúrò lọ́dọ̀ Fáráò kò kọjá 40 days. 40 days. Yes. Ṣùgbọ́n nítorí wípé wọn ò ní èrògbà wípé à ń lọ lóòótọ́, ó jẹ́ kí wọ́n lò 40 years nínú aginjù. Mósè lọ sọ fún Fáráò yọ̀ǹda àwọn èèyàn mi kí wọ́n máa lọ. Mósè ti kọ́kọ́ lo agídí ní tòótọ́ nítorí pé wọ́n sọ pé òun máa ṣe láyà lé. So that is why ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìpé Yorùbá fẹ́ lọ tí àwọn olórí dìstọ́pọ̀ ọgbọ̀n ọgbọ̀n lọ ó ti wà bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn fúnra wọn tára fẹ́ jáde kó lóko ẹrú ṣàtìṣetán. Àìtí ìṣetán ló ń dá wàhálà sílẹ̀. Nítorí àìtí ìṣetán àwọn Ísírẹ́lì ó jẹ́ kí wọ́n padà pẹ́ ní aginjù. Ẹ kíyèsí nígbà tí Mósè ti ń gbìyànjú ó ti kó wọn kúrò láàrin ìlú, wọ́n ti wà lágbèdè méjì ayé lágbèdè méjì inú gbó. Ọlọ́run wá sọ fún Mósè pé ókè Mósè wò pé Ọlọ́run kí ni ó kàn
ọlọ́run ní kí Mósè wá bọ̀ pàdé lórí òkè nítorí wọn ò tí ì ṣe tán wọ́n sì ń lo èrò inú ara wọn nígbà tí Mósè lọ sórí òkè kí Mósè tó dé ohun èrò ọ̀tọ́lọ́run kà fún Mósè tí Mósè ti sọ fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kan tó dé ó padà jẹ́ kí ìrìn àjò àwọn Ísírẹ́lì pẹ́ ní aginjù ìdí nìyí tí mo fi lè bá bàbá wa ṣe Sunday Igboho tí mo fi lè bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n jẹ́ kí ọgbọ́n Ọlọ́run ìmọ̀ Ọlọ́run kó ṣe kí ni o kó wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà nítorí àwọn Ísírẹ́lì tí Mósè fẹ́ lọ kó jáde kó láginjù àwọn náà ṣì Mósè lọ́nà tí Mósè ò fi lè kó wọn délẹ̀ lérí wọ́n mú Mósè bínú ó sì wà wù inú mi dùn pé bàbá wa ṣe Sunday Igboho Kristẹni ni wọ́n ọ̀rọ̀ òye ní méjìlẹ̀ yìí wọ́n mú Mósè bínú láginjù ìgbà tí wọ́n mú Mósè bínú láginjù nẹ́sì Mósè ṣìwàwù nítorí ìbínú ẹwà àwọn tí mo torí ẹ̀ jìyà ẹwà àwọn tí mo torí ẹ̀ dákú ẹwà àwọn tí mo torí ẹ̀ sàkúrò nílé ẹwà àwọn tí mo torí ẹ̀ wà lágbí nírìn àjò tí mi ò tó délé ẹwà àwọn tí mo torí ẹ̀ gbàgbé gbogbo pọ́pátì tí mo ní. Tá a bá ní ká wo ọ̀rọ̀ Mósè àti Chief Sunday Igboho tá a bá wo ọ̀rọ̀ torí kò sáàní àní tó bá èmi máa ń sọ nínú gbogbo ètò mi tí mo máa ń ṣe láti fi dá ilẹ̀ àwọn ọmọ Yorùbá lẹ́kọ̀ọ́ torí ìkànnì Odùduwà Voice TV àwọn ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà nítorí pé kí ni Ọlọ́run kan náà wà àmọ́ Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ kí dẹ̀ lórí ọ̀fẹ́ yẹn ni wípé má fi tiẹ̀ má fi ní tèmi lára tí gbogbo nǹkan tí ó bá lọ bí ó ṣe yẹ kó lọ kò ní sáriwo pé bóyá fẹ́ gba Yorùbá Nation àdá gba Yorùbá Nation tẹ́ bá wá wo ìrìn àjò ṣe Dr. Sunday Igboho máa fẹ́ kẹ́ bá mi yànnà náà rẹ̀ lórí ẹ̀yin mọ̀ ìtàn nípa Bíbélì ẹ rí pé ibi tí Mósè gbé dàgbà Mósè ti wà pẹ̀lú Fáráò tipẹ́tipẹ́ tá a bá dẹ̀ wo ṣe Dr. Sunday Igboho wọ́n ti wà pẹ̀lú ìjọba nóbì tòde kò sí yàtọ̀ nínú ìrìn àjò Sunday Igboho àti Mósè tẹ́ bá wò dáadáa ok ní ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́ tó bí Mósè mẹ́sẹ̀jì jáde wípé ọmọ kan ń bọ̀ wá o òun yóò jẹ ọba tó sì máa pa ìjọba Fáráò run Fáráò pàṣẹ nígbà náà ó ní gbogbo ọmọ ọkùnrin tó bá ti bí láti ọmọ ọdún méjì sí ọdún kan títí di ọjọ́ kan tó bá ti jẹ́ ọmọ ọkùnrin kan máa pa wọ́n wá wọ́n wá yàn nígbà tó máa bí Mósè ẹ̀mí Ọlọ́run wọnú ìyá Mósè ó gbé Mósè sínú àpẹẹrẹ ọ̀rọ̀ gbèsè tí sójú omi àyàbá Fáráò wá sódò orí ó gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé lọ bá kábíyèsí èrò kí kábíyèsí pa kò sí ó ní olùwò rẹ̀ ẹ bá gbé fún ẹni kó máa lọ tọ́jú ẹ̀ láì mọ̀ wípé ìyá Mósè náà wọ́n wá rìnrìn àjò bọ̀ Mósè ń dàgbà sáàfin ní àkókò tó tó ìgbà díẹ̀ tọ́lọ́run fẹ́ ṣe láti lo Mósè Ọlọ́run wa ìjà ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Júù àti àwọn ọmọ Fáráò àtàwọn Íjíbítì Mósè dẹ̀rẹ́ kò mọ̀ pé àwọn Júù fámìlì òun ni wọ́n ṣùgbọ́n ẹ̀mí tó wọnú ẹ̀ ní wípé kó gbèjà wọn Júù ókè ọmọ Íjíbítì wọlé olùpa ó sì wọ́n mọ̀ pé kún tó ṣẹlẹ̀ àṣírí afẹ́tú onídọ́gbọ́n dọ̀tí ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn Júù bákan náà ẹ̀wà kí ló ṣe ń tẹ̀ ń jà ọ̀rọ̀ wa jáde wá orí ẹ̀yí ta ló pè ẹ́ lọ bá wa kó máa pàṣẹ fún wa ibẹ̀ ni Mósè ti sá kúrò nílùú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa sí Sunday Igboho tẹ́ ẹ bá kíyèsí ohun tó ṣẹlẹ̀ ní 2021 tí bàbá yẹn fi dìde ogun sí Sẹ́ríkí ẹ̀rí wípé ọ̀rọ̀ padà jáde pé ta ló pè ẹ́ pé kó wọ́n máa gbèjà wa àwa ara wa bá pè pé kó wọ́n gbèjà wa náà lọ padà dìde pé ta ló pè ẹ́ but àmọ̀ràn mi sí bàbá wa sí Sunday Igboho ni wípé tí wọ́n bá ti ń lọ wájú kan máa bójú wẹ̀ kọ́ńtà máa bèrè fún ìtọ́ni Ọlọ́run sọ fún mi pé bàbá yẹn máa padà borí
tó máa jẹ́ pé ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá sọ̀rọ̀ nípa akọni tí wọ́n bá tí rí bàbá yẹn wọ́n ní sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa padà gba òmìnira o ṣùgbọ́n lọ́wọ́ wa ni o ilẹ̀ Yorùbá padà ó máa gba òmìnira lábẹ́ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ṣùgbọ́n ní ìmúra àwa fúnra wa ni ohun tó sì ń dá wa dúró sójú kan òun ni wípé àti ìṣèkiri àti ìṣètọ̀tọ̀ fún àǹfààní àwọn ẹni tí Ọlọ́run fẹ́ lóyìn fún bóyá wọ́n wà nínú ìgbèkùn kan ni fún ìtúsílẹ̀ ẹ bá mi pe nọ́mbà yín bàbá. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 070 69 45 70 90 070 69 45 70 90 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. àtò gbogbo ẹ̀yin ará ilé àkíyín fún àǹfààní ẹ̀tẹ́ bá ṣẹ̀wò wà fíngbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti bá wọ́ọ̀lù subscribe button kẹ́dẹ̀ tán notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tàbá ṣẹ̀ṣẹ̀ ń drop new video. Mo kí gbogbo ojú tó ń wò mí láti àárọ̀ ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi etí náà ò ní di o láṣẹ Elédùmarè èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi bá mi prophet Akéwùgbà Jésù ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àdúrà ìdágbére tó mo nígbàgbọ́ pé a máa tún pè yín o tí mo dẹ̀ nígbàgbọ́ pé bá a bá ṣe ń pè yín ẹ máa rí wa jẹ́ ní agbára Ọlọ́run ọba Elédùmarè. ọkàn tó ń wò mí ó gbé lórúkọ Olúwa afẹ́fẹ́ tó ra kó fẹ́ lù yín o níbi tí ayé ti dá òkú dúró láyé yín lórúkọ Jésù Ọlọ́run kó gbé yín dìde ilẹ̀kùn àánú tẹ́tí rò pé kò lè ṣí mọ́ yẹn Ọlọ́run kó ṣí lónìí níbi tí ilẹ̀ Kwara tí wọ́n ti ń jí wọn gbé tó ti ń pa wọ́n yìí lórúkọ Jésù Ọlọ́run kó bo ọ̀run tó ra síbẹ̀ o ilẹ̀ Yorùbá lápapọ̀ kárí àánú gbà má jẹ̀mú ìdádúró Ọlọ́run kó bá wí Ọlọ́run mú wa tẹ̀síwájú o bẹ́ẹ̀ ni kó yó Jésù Olúwa wa àmín. tọ́ a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀rẹ̀ wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ Elédùmarè èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi ẹ tún pàdé mi ní ọjọ́ mi ọjọ́ ire o.